ló Bánjí, mi dẹ̀ wí kò ọ́ pé kó máa lo rọ́bà ìdáàbòbò ìyẹn tí gbogbo wa mọ̀ sí kọ́ńdọ̀mù. Ó ní no, ó ní you like it raw. Pé ṣé ènìyàn máa ń lọ sọ́jà kó lọ ra súwìtì kó tún máa lá súwìtì pẹ̀lú láìlọ́ọ̀nù ni? Onírọ̀ yẹn gan ló máa ń dùn jù. Àfìgbà tó tún fún neighbor ẹ̀ lóyún, neighbor ẹ̀ ti wá lóyún sí àtẹ̀tún dúpẹ́ ó tún bímọ. Ọmọkùnrin ló bí làǹtìlanti. Wọ́n ní kó wá máa ra pampers ńsìn, ó wá ń bínú, ó wá ń ka pampers sílẹ̀ fún ìyàwó àtọmọ nílé. Ṣé ìwọ ò mọ̀ bẹ́ẹ̀ ńgbà tá à ń sọ fún ẹ pé kó máa lo kọ́ńdọ̀mù? Ó ní no. Wàá ṣẹ̀ mọ̀ pé Nàìjíríà season 5 la wà yìí. Yorùbá pẹpẹ ni gbogbo wa ń jẹ lọ́wọ́lọ́wọ́. O ò tí ì mọ nǹkan kan, o ò mọ nǹkan tó wọ̀n. Nǹkan tó ń ṣe ó ṣe tó máa sọ fún mi pé pápá sọmọ kan ẹyọ kan. Pápá èlò ní iṣẹ́ tí mò ń ṣe ń di kiri tẹ́yàn ṣe náà tó sọ fún mi pé pápá sì kọ ẹ̀kan.